Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe ń lọ, òun rẹ̀ lẹ ti gbọ́ yẹn o. Sharafadeen, àwọn ni wọ́n jáde tán, ìyẹn the governorship aspirant. Wọ́n ní pé láyé pé kò jọ pé àwọn aráabí a lè fi wọ́n lẹ̀ kí àwọn nìkan kí wọ́n máa jìyà. Ìyẹn àwọn ẹbí àwọn tí wọ́n pa ní lórí ọ̀rọ̀ oríire tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n pa. Ẹ mọ̀ pé gbogbo wa náà la ti ń sọ̀rọ̀ yẹn pé àkílódé tó fi jẹ́ wípé woman principal yìí nìkan òun ni à ń gbóhùn ẹ̀ látijọ́ ẹ̀ tí wọ́n dẹ̀ ra mọ́tò fún, kò yé yín. Wọ́n ra mọ́tò fún, àti ẹ̀ gbọ́ pé Davido gan ó ra Benz. So àwa ò tí confirm, a kàn ṣáà ń rí àwọn pictures tó ṣáà ń fò ní òfurufú. Now ká máa dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni yìí, governorship aspirant ni wọ́n. Lẹ́yìn tí wọ́n ti lọ sí hospital tán lọ kí gbogbo wọn lọ́hùn, wọ́n tún ní pé okay, no, a lè fi àwọn ẹbí Mr. Micheal tí wọ́n bẹ́ lórí, a lè fi àwọn nìkan lẹ̀ lórí ọ̀rọ̀ yìí, pé kò ń ṣe nǹkan tó bójú mu. Pé ìdí èyí òun ni wọ́n fi lọ sí ilé wọn tí wọ́n lọ bá àwọn ẹbí wọn kẹ́dùn. Wọ́n lè jẹ́ kí àwọn ẹbí wọn mọ̀ pé ẹ wo lórí bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ẹ̀yin nìkan kọ́ lẹ wà lórí ọ̀rọ̀ yìí o. Ẹ̀yin nìkan kọ́ lẹ máa jìyà yìí, ìyà yìí pọ̀. Pé má worry, pé èmi mo ti ṣe tán láti support yín. A máa gbówó fún yín, bẹ́ẹ̀ ni a máa tẹ́ yín lọ́rùn, ẹ má worry. Ọlọ́run nìkan ni ló máa ṣọ́ gbogbo yín. And meanwhile, ó jẹ́ ká mọ̀ pé ikú tí bàbá yìí kú kò ń ṣe ikú gidi. Ká má parọ́ tanra wa, nǹkan tó burú jáì ni. Gẹ́gẹ́ bí Senator Sharafadeen Ali bí wọ́n ti ṣe sọ pé nǹkan tó burú jáì ni. Gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ that may the good Lord give the family fortitude to bear the loss. Gẹ́gẹ́ bí òun náà ti ṣe sọ fún àwọn ẹbí yìí pé má worry o, pé Ọlọ́run wà lẹ́yìn yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé ẹ gbọ́ o, ọ̀gbẹ́ni yìí máa ń gbìyànjú, governorship aspirant ni wọ́n ò tí ì wọlé gẹ́gẹ́ bí gómìnà, ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe yìí ṣe bó yẹ kí gómìnà fúnra wọn, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ló yẹ kó máa ṣe gbogbo nǹkan tó ń lọ yìí. Kí ló dé tá tí ì gbọ́ nǹkan tí gómìnà ti ṣe? At least máa yìí náà òun ló ra mọ́tò fún ìyá principal yẹn. Òun ló ra mọ́tò fún ìyá principal lẹ́yìn tí ìyá principal pé mọ́tò òun kọ́, tí wọ́n ní wọ́n dáná sun mọ́tò, ó ra mọ́tò fún ìyá principal yẹn. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé kí wá ní gómìnà fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí láti ran àwọn ẹbí lọ́wọ́. Pàápàá jùlọ àwọn tí ẹbí wọn kú nínú ìrìn àjò yìí, ìrìn àjò ńlá gbàré. Now Mr. Sharafadeen, wọ́n ní senator ni wọ́n, governorship aspirant ti APC. Wọ́n tún ní pé kò ń ṣe Mr. Micheal nìkan làwọn fẹ́ support o, pé gbogbo àwọn tí wọ́n kú nínú gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí, nínú rògbòdìyàn yìí ni àwọn máa make sure wípé àwọn pa family wọn lẹ́rìn, because nǹkan tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tí kò dáa rárá, kò bójú mu. Ọlọ́run má jẹ́ a rí irú ẹ̀ mọ́, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ. Bẹ́ẹ̀ ni the All Progressive Congress APC governorship candidate in Oyo State, Senator Dr. Sharafadeen Ali, has pledged support for the family of Mr. Micheal, Oyedokun, and then other victims killed during the tragic abduction of pupils and teachers in Orire local government area, promising that they would not be abandoned in their moment of grief. Now, Ali, who had visited the hospital where the rescued pupils and the teachers were receiving treatment on Sunday in Ibadan, pledged to support families of the slain teachers. Now, according to the rescued principal, Mrs. Rachel Alamu, it says Mr. Micheal Oyedokun was killed on the second day
of their captivity, while Deacon John Olaleye was spied on the first Sunday of June. He said the spying of these innocent teachers during the abduction was a painful reminder of the devastating impact of insecurity on families and communities, stressing that every life lost deserves honor and justice. Now, the APC governorship candidate prayed for the repose of the soul of those who lost their lives during the incident, and they wished the rescued victims speedy physical and psychological recovery. Now, Senator Ali assured the bereaved families that he would support them with his capacity to ease their burden, and ensured that the sacrifices of their loved ones were not forgotten. Ẹ gbìyànjú, bẹ́ẹ̀ ni ẹ gbìyànjú lórí eléyìí, Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde tán wọ́n ní bí gbogbo ẹ̀ ṣe ń lọ ìjọba la máa bẹ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú ọmọ ìlú. Kò gbọ́dọ̀ tán síbẹ̀ o. The way tí ẹ fi ní pé òkè o ẹ lọ rescue àwọn ará bíi, the same way òun ni kí ẹ make sure pé ẹ ń ṣọ́ àwọn ọmọ ìlú, kí wàhálà má lọ máa ṣẹlẹ̀. The same pattern tẹ́ ẹ̀ ń lò tẹ́ fi ń rescue wọn, òun ni kẹ́ fi máa ṣọ́ wọn. Ẹ má jẹ́ kí àwọn sójà kí wọ́n ní gbogbo àwọn agbègbè yẹn. A ti ń gbọ́ pé àwọn kan ti ń padà lọ sí iléèwé lẹ́yìn tí wọ́n ti rí pé wọ́n ti gbà wọ́n lẹ̀, wọ́n ti lọ resume school. Gbogbo agbègbè yẹn gẹ́gẹ́ bí àwọn àlàyé àwọn ìròyìn tá a gbọ́, wọ́n ní gbogbo àwọn àdúgbò yẹn igbó ló kún bẹ́ẹ̀ o. Wọ́n ní igbó ni o. Àwa mọ̀ bóyá wọ́n ti wá ro gbogbo bẹ̀ yẹn because kán tó lè plan àwọn ará bíi mọ́ gbogbo bẹ̀ yẹn, ẹ ti mọ̀ pé ó ti pẹ́ tán ti ń ṣọ́ wọn. Bẹ́ẹ̀ ni ó ti pẹ́ tán ti ń ṣọ́ iléèwé yẹn. Pẹ̀lú àwọn ìròyìn kan tá a tún gbọ́, wọ́n ní pé principal yẹn ọ̀nà jíjìn ló ti máa ń drive wá sí gbogbo àdúgbò yẹn. Kò sẹ́ni tó rò láti rẹ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Kò tí ì sẹ́ni tó rò, ṣùgbọ́n níyì tó ti ṣẹlẹ̀, ìjọba ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sọ́rọ̀ ààbò ìlú o. Ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ààbò ìlú. Gbogbo eléyìí tí Kétẹ̀lẹ̀ ń pariwo, gómìnà ìpínlẹ̀ Kwara tó lóun ò fẹ́ àwọn ìrù ẹkùn ní ìpínlẹ̀ Kwara, láti bẹ̀rẹ̀ gan lẹ́yìn tí máa mọ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Ẹ̀kẹ́ ti mọ̀ pé gbogbo because ó kàn lè sọ pé ó fẹ́ kí ìrù ẹkùn wá bẹ̀ láì ṣe pé òun support àwọn family ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní pé ọmọ Fúlàní ni, ìdí nìyẹn, àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Ọ̀tá pọ̀ o, ọ̀tá pọ̀, k'Ọlọ́run máa ṣọ́ wa ní. Ẹ̀yin èèyàn wa, àní rí jù báyìí lọ lórí eléyìí. Kí ni ìròyìn lórí gbogbo bó ṣe ń lọ? Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún ìtúpalẹ̀ mìíràn. Ó tún dọjọ́ mi o. Ọjọ́ rẹ ó dàbọ̀.